àṣírí ni ọ̀rọ̀ àṣírí ni ara ẹ dákun kọ́lọ́ fi ọ̀rọ̀ yó torí kò èmi ni ó mọ̀rọ̀ iṣẹ́ ńlá o àfi ká bójú ẹ̀yọ ẹni fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ kí láṣírí gan. Ohun tẹ́dá bá ti mọ̀ láyé kò sọ̀rọ̀ àjíyàn ohun tẹ́dá ò bá ti mọ̀ láyé ní ṣàgbà ẹ̀dá ọ́. Ara mi gbọ́gbọ́n bá pọ̀ jù lápọ̀jù ó yọ lọ́gbọ́n lẹ́nu ni kí ni kọ́ lọ́ fi ọ̀rọ̀ yọ ó ta kókó màmá ga. Ara ẹ̀dá kọ́ lọ́ fi ọ̀rọ̀ yọ torí kò èmi ni ọ̀rọ̀ iṣẹ́ ńlọ o àfi ká bójú ẹ̀yọ́ ẹni fẹ́ di ọ̀rọ̀ ká bójú ẹ̀yọ́ kí láṣírí gan. Ẹni fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ kí láṣírí gan. Ohun tẹ́dá bá ti mọ̀ láyé kò sọ̀rọ̀ àjíyàn ohun tẹ́dá ò bá ti mọ̀ láyé ní ṣàgbà ẹ̀dá ọ́. Ara mi gbọ́gbọ́n bá pọ̀ jù lápọ̀jù ó yọ lọ́gbọ́n lẹ́nu ni kí ni kọ́ lọ́ fi ọ̀rọ̀ yọ ó ta kókó màmá ga. Ara ẹ̀dá kọ́ lọ́ fi ọ̀rọ̀ yọ torí kò èmi ni ọ̀rọ̀ iṣẹ́ ńlọ o àfi ká bójú ẹ̀yọ́ ẹni fẹ́ di ọ̀rọ̀ ká bójú ẹ̀yọ́ kí láṣírí gan. Bọ́n ṣe ń gbà ọ̀tún wọlé ló ń gbòòrò sí yọ ó ń gbòòsì yọ ó yà wọ́n lẹ́nu gbogbo ọ̀nà bí wọ́n gbé ń bá a. Bọ́mọdé láṣọ bí ìyá gbá ọ kò lè lákìísà bí ìyá gbá ọ tí ẹ̀kúyè ẹ̀yin lẹ ò mọ̀ ó di ìgbẹ̀yìn ká tó mọ̀ ọ́. Ara ẹ̀dá ojú rárá ni Àṣàbí ọmọ alẹ́ tí ń tìjọba káàárọ̀ ire lójú owó ń rí mo tún jáde lónìí ire ní kí n rí o torí wọn pé ire máa dúró tì wọ́n náà. But there's something I want you to know always, that I love you. I love you so much. I know you love me too. Ṣé wàá rí bí mo ṣe ń lọ yìí mo fẹ́ kó fàdúrà sí mi. Ó ní? Okay. Àmín. Ó ti ṣàmì. All right now. You know, I love you. I said I love you. Àṣàbí. Bye-bye. Ọ̀gá o. Àbí kí ni kí n pèlè báyìí sí? Nígbà tí dáàdì bá fi àwa láyé sílẹ̀, tó lọ jẹ́ pòkù náà wá ń dágbére fún. Kí irú kí ni mo lè pèlè sí? Dájúdájú there's something wrong with daddy. You're going to daddy. Because this is a mystery. No wahala. But you understand, I will call you, we'll talk about that. Alright, nothing to you now. Oshie. Alright. Mo ṣe ń sọ ọmọ kíkọ́ tó wọlé. Bọ́ọ̀lù kan. Iye táwọn ọba ti jìnnà, kò lè má bí àbí tó pọ̀. I go straight to the point, no yẹ. Oshie. Player rẹ o. Player ló jókòó yìí o. Bó ṣe ń wọ náà rí pé nǹkan kí sẹ́sẹ̀ ra gò. Ní sùúrù. Àwọn kọ́ ló fẹ́ ra ẹ̀ líìgì ilé kọ́ ló fẹ́ gbà. Àwọn líìgì wẹ́wẹ́wẹ́ rè bígà líìgì ló lọ gbá bí ẹ̀ Clasico bí wọ́n lọ gbá La Liga. Àwọn líìgì àwọn lè máa gbá àwọn local league. Ó ti kúrò lẹ́wọ̀n èèyàn yẹ. Ó tètè já mi sí. Ó jìyà gan kí n tó rẹ̀. Lórí ọ̀rọ̀ ẹ̀ kò sí extent tí mi lè lọ. Kò sí nǹkan tí mi lè ṣe kí n kò fi lè fi múnú ẹ̀dùn ni. Wọ́n náà wọ nǹkan. Wá sọ fún mi tí dáàdì bá rí tó bá fọ́ kò possible kan tí ẹ máa fọ́ ni. Ìwọ gan ni o ti mẹ́ ọ̀sọ̀rọ̀ gbé ẹ. Ọ̀rẹ́. Wọ́n mọ bóyá ṣe dúró total package ni o. Ilé ìṣègùn bóyá kúbẹ̀ o full package full option ni. Kì í má gbọ́dọ̀ tán iṣẹ́ ló ṣe. Mo gbìyànjú yanjú náà. Ọlọ́run mo ti lọ sọ́jà. Bọ̀ ṣé o ti sọ fún pé ẹni tó fẹ́ bá lágídí o.
wọ́n fi gbẹ́lẹ̀ fàgbégbò. Popsi mi like iṣẹ́ ló máa ṣe kó tó lè mú popsi mi wálẹ̀ o. Àbọ̀ rìn pa yẹn wọ́n fi gbogbo yẹn. Wá ọ̀gá, o sọ fún mi pé ẹni tí mo fẹ́ lọ bá Lágídí o. Kí ni ẹ fi àbẹ́ ti ṣe? Ó ti increase bill ni. Àmọ́ sọ kí ló increase bẹ́ẹ̀? Ọ̀nà kan ṣe kọ́ ni, ṣé mo increase ẹ̀sìn méjì? Akọ iṣẹ́ ni màá ṣe fẹ́ni tó Lágídí. Mo ní láti convince ẹ, mo ní láti ra, mo ní láti. Excuse me, nature ẹ̀ ló yàtọ̀. Iye mo ní kó wá lọ sí tó sàbùkù mo sọ di community mi lọ́wọ́. Iye ọ̀nà ìṣe bá díù. So tọrọ kọ́ ni kò ní kíní náà, kò ní 30 seconds tó bá Lágídí ni. Má gbìyànjú wa o. Àmì mi láì torí. Mi láì kí n láì kó ojú. A rí iṣẹ́ òun kò ṣe normal, òde máa yọ ní pé ìbí professional ló pe rẹ̀, kò ní bẹ́ẹ̀ máa handle ẹ̀ tó bá Lágídí ni. Mi láì kẹ́ ọ. Ọ̀rẹ́ tí bá ṣe tán wàá fi. Ó ti yẹ. Ọ̀rẹ́ àǹtí ẹ má wọrí. Èyí tẹ́jọ́ sọ ó ti sọ fún mi. Èyí tó fẹ́ gbà mo mọ̀. Bọ̀kan ló mo fẹ́ sọ fún ẹ. Iṣẹ́ tó gbé fún ẹ yìí tí o bá lè ṣe dáadáa. As in tí popsi mi so come tó dẹ̀ wà pẹ̀lú ẹ tó dẹ̀ convince popsi mi. Màá triple owó tó fẹ́ fún ẹ. Aláyé ẹ má ṣe báyẹn. No, tí o bá lè ṣe kí popsi mi kò lọ fọ́ ọ. Mi normal glitch ẹ̀rọ àbí èèyàn. Lọ́nà. Uncle. Tí popsi mi dẹ̀ so come tó dẹ̀ gbà fún ẹ. Màá triple owó. Ọlọ́run máa ń gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ ṣe favour kan fún mi. Ẹ fún mi ní few minutes. Kí n sáré show yín, kí n rehearse bí mo ṣe máa rán bàbá yín. Inú yín á dùn. Ẹ popsi mi ẹ̀ rí. Àyà yín á já. Ẹyin gan ẹ gbọ́ ṣe. Ọ̀rẹ́. Àyà á já. Ọ̀rẹ́. Ó wà pariwo ra ikú kan ló máa pẹ̀lú á. Ọ̀rẹ́ kò ṣe. Ṣé máa ń lè àwọn àgbègbè báyìí? Mo fẹ́ kó múnú wọn jù. Àti mo fẹ́ máa gbọ́ àrùn wọn láti nílé. Tí o bá lè ṣe fún mi, tí mo ń gbọ́ popsi mi, àti ó bá wọn ṣeré. Ọkẹ́ ọ̀rọ̀ mi, ó gọ̀ bọ́ ẹ. O ò ní problem. Ṣorí mi tó ń wo yìí, mi ò níṣẹ́ méjì o. Iṣẹ́ kan ṣoṣo tí mo wáyé mi wá ṣe ni. Àṣepédè ni mo máa ń ṣe, àṣeparí. Iná mi jẹ́ ṣiṣẹ́ ààbò. Ìwọ ni kò má dà mí dúró. Ó jẹ́ tètè wọlé lọ kí lọ parí iṣẹ́ tó ríran mi. Ó yá jọ, mo fẹ́ máa gbọ́ àrùn popsi mi láti nílé. Ṣé. Ó yá, máa tó pẹ́ ara. Àṣàbí ìyálé tètè jọba. Good afternoon, sir. Hey, good afternoon. Yes, sir. Are you looking for my son, Folarin? Not at all, sir. Ẹ̀yin gangan ni mo wá rí. Mi ò rántí pé mo fún ẹ ní bomb shot girl kan ní appointment. Oh, come on. Ẹ need láti fún any bomb shot girl appointment. Ire lórúkọ tèmi. Ọlọ́run ló rán mi wá. Kí wá fire sínú ayé yín. Kí wá pa yín lẹ́rìn ayọ̀. Láti wá fà yín lọ́wọ́ sókè. Mo fẹ́ mú yín dé láwẹ̀. Mo fẹ́ mú yín dé fàkè. Mo fẹ́ gbé yín lọ sókè púpọ̀. In fact, mo fẹ́ fi máìkì yẹn kàn kẹjú orin ayọ̀. What's that your name again? Ire Olúwa, like I said. You see, ṣorí Yorùbá máa ń sọ pé èṣù nílé ìrọ̀nà wà. Èṣù nílé ibi tó wà yìí nílé èṣù. Oh, ṣé torí mo wọṣọ dúdú? Má rò bẹ́ẹ̀ o, ṣe rí gbogbo inú mi báyìí funfun nẹ́nẹ́ níbi táńgẹ́lì. Ẹ o ẹ̀gbọ́n ẹ o inú mi á dùn òye tó bá wà lọ́wọ́ yín kẹ̀sí fún mi o ṣe rí káríà mi gangan ṣé kí n jẹ́wọ́ fún yín nǹkan tó ń mi ṣe rí káríà mi gangan fúbọ́ọ̀lù. Mo ń gbá fúbọ́ọ̀lù o mo ń gbá bó ṣe ẹsẹ̀ má gbé ìfún yẹn báyìí ẹsẹ̀ yẹn báyìí má já báyìí lọ́rùn má gbé báyìí àwọn méjèèjì má jápọ̀ rẹ̀. Pẹ̀lẹ́sẹ̀ o. Èmi kọ́ ọ̀kadà ló tì mí débẹ̀ èmi kọ́ ọ̀kadà ló tì mí débi mo bára mi mo ń gbá bọ́ọ̀lù nígbà tí mo gbọ́ dà pé bí wọ́n ṣe pé àwọn bàbá tó pé bàbá mi wọ́n ti ṣe gẹ̀ẹ́tì máa rí so atẹ́gùn yẹn ló fẹ́ràn èmi náà tí Ó yóò mọ̀, mo níbọn, and I'll kill you. So, go. Kí ló tún ṣẹlẹ̀ báyìí nísìnyí? dáàdì ni o. Kí ló máa ń ṣe dáàdì yìí náà? Bí àwọn ẹ̀ṣẹ̀ tó máa tẹ́ wọn lọ́rùn nísìnyí náà. Yes, sir. Yes, sir. Folarin sọ pé o need help mi. Bẹ́ẹ̀ni, sir. Mo dẹ̀ shock pé ẹ̀yin náà lè ràn mí lọ́wọ́. Yeah.
mo ní ìgbàgbọ́ pé this 20,000 will go a long way in solving your problem. Wow, that's nice of you, sir. No problem. Sọlọ́ọ̀ ni ọpẹ́ tó fún. Ẹ ṣé gan-an. Mo dẹ̀ believe pé 20,000 yìí ẹ ṣáà tí ẹ máa fi fill àwọn ìbejì mi méjèèjì kẹ̀tẹ̀ fi jìrì àsálàtù. Hello? Are you mad? No, sir, I'm not mad. You are not mad. You are mad. Of course, I'm not mad. Oh, money, you are mad. Ṣé o mọ̀ pé wọ́n máa ń sọ pé kì í tètè bínú ọmọ àlè ló ń fà, ọmọ àlè irú tiẹ̀ ló máa ń fà. O mọ nǹkan tó máa ṣe ń sìn, wàá dìde kí n tó ka 3, wàá máa lọ. Ewo, stop faking, please. Try to calm down now. Èmi àti ńlá wa ń bí báyìí. Calm down. Ṣé ìfẹ́ jẹ́ ṣé ọmọ tó dùn báyìí? 1. Is that serious? Go. Ewo, ní sùúrù. Ṣé ìfẹ́ feel rẹ̀ ní ẹ̀wọ̀? Go. Ọmọ tó gbé báyìí. Wèrè. Gbogbo ìgbìyànjú ọmọ pàbó ló ń yá sí. Bóyá ìgbìyànjú ẹ̀ ò tó ní. Can you leave between you and I? What's there now? Irú bàbá yẹn kó mobile lexi. At that age, tó bá yẹ pé irú èmi lọ́wọ́ ni kò wá mú, what would you have done? Bẹ́ẹ̀ practical failure, ó mess up gan. Kí ló ṣẹlẹ̀? Bá kó mú wá dúró bàbá àgbàlagbà yìí. Kí ló ní tọ́fi resist with all these accessories? Jọ ọ̀rọ̀ gọ́tà dọ̀ tí mo lò ń bá mi sọ. Ṣó dìgbà tí bá jára mi sí wo kí bàbá Dìpolúkì kan tó fọ́ fún mi. Bóyá kò jára sí o, kí ló fẹ́ lọ ṣe lọ́nà ìdọ̀jú kò tèmi kan láni kò lọ ṣe nìyẹn, ṣáà ní kò lọ́wọ́ jàlámì àfọ̀n Ọlọ́run ni àbá ní kò lọ wàásù fún wọn ni. Ó lọ ṣiṣẹ́ oríṣẹ́ wàásù sẹ́sọ̀ débi oúnjẹ bóyá kò jára sí o, kí ni ìwúlò aṣọ tó wọ̀? Ó dẹ̀ ní kíní. Ṣó mọ ọdún tí mo ti ń ṣiṣẹ́ yìí ni? No be today, mo ní degree inú iṣẹ́ yìí. Ṣé àwọn tó pè mí iṣẹ́ ni iṣẹ́ tí mo ṣe tí mo fi rán àwọn àbúrò mi lọ school. No be mọ́ yín o. Bàbá yẹn kò mú bàbá yẹn balẹ̀ díẹ̀ with all these things kò wá débi kó wá máa sọ pé ó ṣẹ́ ní tìǹù ó ṣẹ́ ní tó mẹ́sàn gan o ìyá náà ó tiẹ̀ profẹ́ kan tó ó mẹ́sàn gan. Bàbá yín ló joyè àpáta tí ò lè dìde tí ò lè gbéra. Gbogbo tactics tí mo ní mo lò fún wọn kò dé work nìyẹn so. Bàbá mo kò work àwa ti gbà pé kò work àbẹ̀jìyàn nǹkan tó kàn máa ṣe fáwọn àdéhùn pé jẹ́ kí owó wa wọ̀ padà sí àkáǹtì wa. O ní kí ni? Kí ló gbanudé dá owó padà sí àkáǹtì wa ká máa bá ti wá lọ. Ó fọ́ ní gan ṣá ó pa mí lẹ́rọ̀ rẹ́yìn mi ta kémi dá owó padà ẹ jọ ṣé mi ò ṣiṣẹ́ tẹ̀ràn mi. Ó ṣe o. Oh really? Bàbá tí mo juṣẹ́ sí bí mo ṣe ń ju tiwájú ni mò ń ju tẹ̀yìn tọkọ̀ tí ò gbéra. Kí ló ju ó dẹ lójú ojú nǹkan tó ju àárí ìgbà tó ń lọ bẹ ó kọ̀ọ̀kan tó kọ́ táyé pọ̀ ó fórí wọn pọ̀ òjò káláyè mi ó lójú kí ló wájú ó ojú nǹkan kan náà bóyá lọ́ lóye bọ̀ bí LLB ó wá lójú òun bàbá àgbàlagbà létí. ẹ wo ọ̀rẹ́ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ owó kó dá wàhálà láàrin yín lady ìṣiṣẹ́ ta ní kó ṣe o ó gbìyànjú tiẹ̀ o dáàdi tèmi gangan lọ stubborn bọ́yẹ̀ wà yẹn màálù ni wọ́n ya wèrè gan tí bàbá mi gbọ́dọ̀ kí n dáàdi mi ọmọ ìgbìyànjú tiẹ̀ lady gbìyànjú gan o. Fọlárin onílàkàyè. Ta ni wà nílàkàyè? Sórí ìgbà tá ti bẹ̀rẹ̀ deal yìí ni mo ti ń feel swag ẹ̀. Tẹ bá níṣẹ́ mi ẹ má hesitate láti pè mí o. Ẹ má fi hàn pé bóyá torí lè yí ò work èmi ò lè wọ. Ọlọ́run ní jẹ́ kó pè é ìwọ tó o mọṣẹ́. Jẹ́ kí wá sọ fún ẹ sóríṣẹ́ tèmi bá ṣe tì kò sí bàbá ńlá kó bàbá ẹni tó lè parí ẹ̀. O mọṣẹ́. Tó bá jẹ́ bá kọ́ máa fẹ́ kọ́ bóyá o mọṣẹ́ òde tó wẹ̀sì mọ́ òní wá gbé dání take away. O kọ̀ kó gbé sára o mọ́ lò Ọlọ́run jẹ́ ká pè síṣẹ́ mọ́ irú ẹ̀ with all these things kó má lè àgbàlagbà rẹ kó mọṣẹ́ náà. fi lady yìí lẹ́yìn kó máa lọ ó ti gbìyànjú tiẹ̀ Ọlọ́run ọmọ lady gbìyànjú tiẹ̀ dáàdi mi gangan ló yà Dìpolúkì ọkọ tó tẹ máa ń dùn mí jù gangan lọ́rọ̀ yìí ni pé mi understand dáàdi mi láìkì òkú ẹni tó ti kú tó tún ń ṣàlàyé tẹ́gbẹ́ mọ́ mi wọ́n láyé ń sìn. má tún sọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ̀ má tún sọ̀rọ̀ lọ́bẹ̀ ṣé mo kó tó ṣẹlẹ̀ àwọn àgbà ní tẹ́rù bá kan kí tó bá kan ìsàlẹ̀ ó má níbi tí wọ́n máa fi hàn ẹ̀yìn there's another way tá a tún máa gbé gbà ọ̀nà mú wà tá a máa gbé gbà Ọlọ́run mú wà tá a máa gbé gbà. ọ̀rẹ́ orí kan tó lè ṣe fún mi tó máa mú inú mi dùn gbà mí tọ́lu picture ìsọwọ́. But Fọlárin ṣoṣù ọ̀pẹ nǹkan tá a fẹ́ ṣe yóò ní ọ̀tá dé because mi nífẹ̀ẹ́ nǹkan tá a máa ṣe tó máa padà lọ sí pé bóyá ó máa gbẹ̀yìn yọ́lẹ̀ o. no àlẹ́ ọ̀tún problem tó wà bẹ́ẹ̀ pé picture gangan ló ń fa problem fún dáàdi mo dẹ̀ bí pé torí pé dáàdi yìí ṣì ń rí àwọn pictures yìí ló yẹ kán ṣì máa reject gbọ́ fà mí gbogbo obìnrin tí mò ń gbé fún dáàdi ni wọ́n reject tí dáàdi bá rí picture ẹ̀ nílé mọ́ wọ́n á rí màrí wọ́n á fẹ́ yàwó. tí n bá gba picture tí mo tọ́jú ẹ̀ how about àwọn ètò kú lórí fún wọn ṣé wọ́n ní lọ reprint ẹ̀ from anywhere. ó jẹ́rìí mi ni gbogbo picture mọ́mí tó wà lórí fóònù dáàdi mo ti delete pátápátá wọn kò gbogbo ẹ̀ mo ti yọ kúrò lórí fóònù. ilé gangan ni problem mo ti gbé kúrò lé. Rest in peace mama. I love my mom so much. Yeah, no, it's safe. How are you? It's safe. Don't worry, it's safe. Trust me, it's safe. It's safe. Oh, sweetheart. Will it?
ló yọ egungun ìhà mi? Ta ló rẹ́ ìdùnnú mi kúrò lórí ikọ̀? Ta ló kàn mí léèwọ̀? Ta ló kàn mí léèwọ̀? Who is it all? Táwọn àlẹ́. Kápọ̀jù ẹ̀yàn ẹ̀dìbẹ́ẹ̀dì kápọ̀jù ẹ̀yàn ìlàṣírí ọ̀. Bọ́n ṣe ń gbà ọ̀tún wọlé ló ń gbòòrò sí yọ ó ń gbòòsì yọ ó yà wọ́n lẹ́nu gbogbo ọ̀nà ni wọ́n gbé ń gbà. Bọ́mọdé láṣọ bí ìyá gbá ọ kò lè lákìísà bí ìyá gbá ọ tí ẹ̀kúyè ẹ̀yin lẹ ò mọ̀ ó di ìgbẹ̀yìn ká tó mọ̀ ara ẹ̀dá kún ọlọ́fin lọ́rọ̀ tóbi kún ẹ̀mí. Ta ló rẹ́ ìdùnnú mi lórí ikọ̀? I did it, sir. Èmi mo yọ, sir. Why? Torí mo notice pé àgbà tí mo picture mọ́ mi concentrate mọ́. Obìnrin púpọ̀ mo ti gbé wá fún yín kán wá múnú yín dùn still ẹ máa reject wọn ni torí picture mọ́ mi tẹ́ wọn lójoojúmọ́ dẹ̀ ni mo dẹ̀ rò pé òkè bí a ti bá yọ picture yẹn lórí ìkọ̀ bóyá ẹ máa lè change. Because I don't understand. Your attitude, your characteristics have changed. Like, mentally deranged. And I couldn't bear it. And I don't want to lose you. Mo rò pé bí a ti bá yọ, bí ẹ máa lè wà alright, daddy. That's why I can figure, sir. Son. Sir. I'll show you how to be mentally deranged. Mentally deranged. Daddy. Daddy, no. Daddy, no. Daddy, go. Daddy, go. Daddy, go. Look, son! If you don't return that photograph, I will lose you. Àṣírí lọ̀rọ̀ yìí, àbá àṣírí kọ́, torí kò yé mi. Kí wọ́n máa ń jáde, kí wọ́n máa gbàdúrà, kí wọ́n máa rògùn accident. Kò síbi tí accident ò sí o. Nínú compound ni mo wà, oúnjẹ sáré mo ń kọ̀ nígbà kókó ṣubú náà. Mo tẹ̀ mọ̀ bí tó mi gan dà sí náà. Ó ga ọ́. Bọ̀ kí ló kan ọmọ náà ní ti píṣọ̀ bàbá àti ìyá tó ti kú tí bàbá ń ti mọ́kàn kún bẹ́ẹ̀ ó lọ gbé píṣọ̀ bá kú ọ́ kóòtù ló bá mi. Gbogbo ọ̀nà tí wọ́n gbé ń bá bọ́mọdé láṣọ bí ìyá gbá ọ kò lè lákìísà bí ìyá gbá ọ tí ẹ̀kúyè ẹ̀yin lẹ́ ò. Mo understand nǹkan tẹ́ ń sọ Popsi but nǹkan tèmi náà kàn try láti sọ̀sà ni pé ẹ jẹ́ ká kọ̀ pé ọlọ́mọ ìkárà burú nígbà tí yóò fi sọ pé fi àdá léwu yẹn tó bá lọ ṣubú lulẹ̀ àbí tí àdá yẹn bá lọ bá ẹ mọ̀ Ọlọ́run ní jẹ́ kẹ́ fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún àwa náà tàti ẹ̀ jẹ́ ọmọ ẹ̀gbọ́n yín ìyẹn lèmi rò pé at the end of the day àwọn èèyàn wá wò pé ṣé lórí picture lásán. What did you say? Sorry sir. Picture wo ni lásán. No, what picture is ordinary? Why my wife's picture is not ordinary. I understand, sir. Okay? Don't you ever say that again. Picture tó rí tí wọ́n gbé kúrò yẹn. Mo lè pààyàn torí ẹ̀. I can kill because of that photograph. Ká ní mo bá níjọ́ tí ó ń sálọ fún àdámi ni, màá gé. Máa pa àǹfààní tí wọ́n ní láti jókòó bá mi sọ̀rọ̀ báyìí ni pé torí pé ó jẹ́ ẹ̀jẹ̀ mi ká ní kí n ṣe pé ó jẹ́ ọmọ brọ́dà mi ní. Oh my God, I will skin you. I'm very, very sorry, sir. You will be sorry. Okay, sir. Kí ni solution? Sorry, mo ní pé màá try láti bá sọ̀rọ̀. So màá sọ fún pé ó ń láti dá picture yẹn padà ní pé ìyẹn ni first thing tó máa kọ́kọ́ ṣe. Kó wá padà, kó return because àwọn èyí tí mo store síbí gan tí mo fi lè ṣe reprint ó ti delete wọn. Let him return that photograph or I'll kill him. Okay, sir. Right. Yes, sir. Mo fẹ́ máa lọ, sir.
I'm really sorry. Ẹ má bínú sí mi. And I promised you, me never your picture mommy crying and be by more. Ẹ má bínú, sir. Fọlárin, Sir. don't you ever remove this photograph again, please. Fọlárin, gbogbo nǹkan tó ń fojú kan tínú ẹ fi ń dùn, Ọlọ́run ní bàjẹ́ o. Sir. Don't you ever remove your mommy's photograph again. Ẹ má bínú, sir. Ojúrọ́lámi Àṣàbí, ọmọ alẹ́ tẹ́ǹtẹ́ ìjọba. Má bínú o. Má bínú, èmi kọ́ ni mo lé ẹ kúrò nídìí ẹrù, èmi kọ́ ni mo gbé ẹ kúrò nílé yìí. Fọlárin ni ó dẹ̀ ti sọ pé òun sọ́rí pé òun ní ṣe bẹ́ẹ̀ mọ́. Kò dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́. Kò sí ẹni tó gbé ẹ kúrò nílé ẹ. But there's one thing I want you to always know. I love you. I love you. Àṣàbí, I love Kíni you. kan lọ́fìn ọmọ yọ ó ta kókó màmá ga. Ìwọ lọ́ba tí ń fi ẹ̀dá mọ̀nà. Fi mí mọ̀nà ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Àgbèrèrè gbóhùn mi ròkun. Ẹyẹ àlùkò gbóhùn mi rọ̀ṣà. Òkú ọ̀run bojú wẹ̀yìn kò wá tọ̀ ìmọ́lẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. I'm confused. God, I'm confused. Ó tilẹ̀kùn. Ọmọ tilẹ̀kùn náà. Lọ́sẹ̀ nígbà yẹn. Orí ọ̀fẹ́, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Mo fẹ́ kó understand nǹkan kan pé fún ẹ láti wà nínú ilé yìí, orí ọ̀fẹ́ àkọ́kọ́ yìí. Ká má ti sọ pé tó wá láǹfààní àti fẹ́ ṣiṣẹ́ nínú ilé yìí, ìyẹn gangan lórí ọ̀fẹ́ tó tóbi jù. Nítorí mo fi Ọlọ́run ọba bẹ̀, please, nǹkan tó bá ní kó ṣe nínú ilé ni kó ṣe o. Nǹkan tó bá ní kó má ṣe, má ṣe. Èyí tí wọ́n bá ní kó rí, rí. Èyí tí wọ́n bá sọ pé kó má rí, ò ní ìdá ti rí o. Ṣọ́rọ̀ mi yé. Bẹ́ẹ̀ ni sà, gbogbo ẹ̀ ló yé mi torí gbogbo ẹ̀ lẹ ti ṣàlàyé fún mi kó tó di pé mo débi báyìí. Good, but mo láti tún sọ lójú dádì kán lè mọ̀ pé gbogbo ẹ̀ ni mo ti sọ fún ẹ. So dad. Bí wọ́n ṣe sọ fún ẹ yẹn, bẹ́ẹ̀ ló ṣe rí. Bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ fẹ́ kó rí. Yorùbá ní ibi tá a bá fi iyọ̀ sí, bẹ́ẹ̀ ló ń ṣomi sí. Èmi ò rí iṣẹ́ náà tó ṣe pàtàkì lọ títí tó fẹ́ máa ṣe nínú ilé jù pé kò gbálẹ̀, kò nu furniture, kò nu electronics, kò dáná fún wa kitchen. Then aṣọ ìyàwó mi kò máa fọ̀, kò máa lọ lóòrèkóòrè. Most importantly, photograph ìyàwó mi kò máa nu at least every 1 hour. Every 1 hour. Mọ tónítóní. Then gbogbo ohun tó wù ká máa ṣe nínú ilé ìkókan ẹ o torí báyìí là ń ṣe níbì kan èèwọ̀ bòmí ni o. All right? That's it. Then here is my son, Fọlárin. Ṣé o ní ọ̀rọ̀ láti bá sọ àbí? So? The girl. I have nothing to tell her. So that mi ò ṣọ́pọ̀ náà ọmọdọ̀ ló kàn o. À ń sọ̀rọ̀ nípa ìyàwó, à ń sọ̀rọ̀ nípa ọmọdọ̀. Sọ̀rọ̀ ọmọdọ̀ lórí nǹkan tó wà lẹ́yìn ni. Bí ti bá wọ̀ náà, ó ní òfin kan. Ọmọ ìyàtọ̀ wà ń bẹ, ọmọdọ̀ ìyàwó ìyàtọ̀ wà ń bẹ náà. Ọ̀rọ̀ tó sọ ẹ́ ní point. But at the same time náà, mi ò rí nǹkan tó bad nínú idea ọmọdọ̀ tó ṣe gbà. At least èèyàn lòun náà ní kí activities wà nílé yẹn kó máa lọ kó máa bọ̀. At least I keep daddy busy and distracted from the issue of picture, my wife and all. You understand? There's so many tó náà lè lò, you know, such is life. You never can tell.
true ẹ̀ ó lè jẹ́ pé true ẹ̀ ló ṣe máa mú àǹtí kan àbí mú ẹnìkan tó máa padà mú ìdùnnú wọn láyé dáadé àbí mú ayọ̀ wá tó máa di pé lẹ́yìn adìyẹ aláyọ̀ ó lè jẹ́ pé true ẹ̀ ní ṣọ́mọ́ à lè sọ. bí tọmọ ọ̀dọ̀ kọ́. ìyan ní. kí ló tún sọ yìí kí ló ń sọ ọmọ ọ̀dọ̀ báwo ó dàgbé òun bọ́ mọ̀tẹ́ ṣe rí ó dọ̀tí kò mọ́ra mú kò ń wẹ̀ ara ẹ̀ máa ń rùn as in she look disgusting. wọ́n ẹ̀ríkẹ́ tó gbà. each time tó bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ìgbà kékeré ń pàdánù ló ṣe máa ń ṣe mí. àwọn ọmọ ẹ̀wọ̀n ni o má pààyàn o. no má lọ dá wa lálẹ́ kí ló ń sọ̀rọ̀ nípa pípa ó ti fẹ́ dá wa lálẹ́ nìyẹn náà. ọ̀rẹ́ má ronú lọ́bẹ̀ yan inú ibi ni eré wà o inú kòkò dúdú lẹ̀kọ́ fún tèmi tẹ̀kọ́ fún ti máa ń jáde o. as in understand bọ́mọ ẹ ṣe rí ni kò sí bẹ́ẹ̀ rárá ìdí tí pọ́sí mi fi gbárù ọmọdé báyìí kò yé mi. o lè sọ bóyá true ẹni ìdùnnú ṣùgbọ́n alákùnrin ó ṣe look at the life from the bright side of life now. ó dọ̀tí. tá a fọ ọmọ ọlọmọ àwọn ọmọ tọ́lọ̀ fẹ́ fi ṣe lánàá ní ìwọ́n ló kàn pé pé dáadé ìdáwà lóye kó máa ronú bí àwọn òní kíyàn tún máa bí. bọ́ ó ní nǹkan kan ní wọ́n sọ fún ẹ ó gba hero because ọ̀rọ̀ tó ìfẹ́ dà ń sọ yìí ó gba kó má yẹ kó nǹkan kan tó máa kọ́ra máa dá wa lálẹ́ sí ilé yín ó ní láti rò dáadáa kó pe ara ronú àtọ̀dẹ̀ òfin náà kó pe wọ́n papọ̀ kọjọ́ mọ ohun tó fẹ́ ṣe má lọ ó ti yí ẹ. ẹkúṣẹ́ o. Orí ọ̀fẹ́ lórúkọ mi. Orí ọ̀fẹ́ orúkọ tó dáa ni ṣùgbọ́n ṣé kò gùn jù ṣá mo rò bí ẹ pé kẹ́ ẹ jẹ́ máa pè é ní ọ̀fẹ́ ọgbọ̀fẹ́. Ọ̀fẹ́ kẹ̀ ìyẹn ò dáa mi ò gbọ̀fẹ́ o ṣùgbọ́n ẹ lè pè mí ní oore. Oore ẹ wo oore Ọlọ́run ni wọ́n nílé gbogbo wa o. Àmín o. Mo forí balẹ̀ fọ́lọ́run mi o. Àmín o èmi náà ṣàmì mo gbé tọ́ ẹ̀mí. Ejò ẹ béèrè lọ́wọ́ ni. Ṣé kò lè. Ṣé bẹ́yìn náà rí àwọn aṣọ tí mò ń fọ̀ aṣọ obìnrin ni wọ́n àtìgbà tèmi dẹ̀ ti dé inú ilé mi rí kí obìnrin kankan kó máa gbénu ilé ṣé wọ́n ń kó aṣọ obìnrin wá fún mi níta kémi máa fọ̀ ni. ìfẹ́ là kọjá òpin àfọ̀já òpin tí àwọn èèyàn máa ń sọ kiri tó máa ń kọ tí Yẹmí My Lover tó fi kọrin pé ìfẹ́ là kọjá òpin o aṣọ máa inú ilé mo ti kọ́kọ́ mọ̀ aṣọ madam ni. madam nínú ilé kò sí madam kankan nínú ilé. kò lè yẹ yín tí madam bá ń ra báyìí bọ́lá máa wà o madam ti kú nísìnyí àti tó bí ọdún 6 sẹ́yìn ṣùgbọ́n ìfẹ́ wọn kù nílé o ìfẹ́ wọn sì wà lọ́kàn ọ̀gá ọ̀bọ̀kà ọ̀gá bá ń jáde lọ àkọ́kọ́ dágbére fún madam bó bá fẹ́ jẹun á gbé oúnjẹ madam kalẹ̀. kí ni. ìyẹn túmọ̀ sí pé aṣọ òkú láṣọ tí mò ń fọ̀. èmi ò mọ yẹn aṣọ madam ni o aṣọ madam ni má kó bá mi o. yé èèmọ̀ ó ti yé mi báyìí. kí ni. ta ló kú. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní báyìí. pé kí ni. ó dàbí pé ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn kó lẹ́gbẹ̀ẹ́nu lé. ọ̀rẹ́ ara ń gbóná padà sídìí aṣọ ara ń gbóná gan. ọ̀rẹ́ padà síbi aṣọ bẹ́ẹ̀ ṣe máa tú ẹnu bẹ́ẹ̀ máa balẹ̀ jẹ́. ìwọ náà padà lọ síbi iṣẹ́ kí ló wá ṣe ń bí. ṣé ìwọ kọ́ ló wá síbi ìbàwá bá mi ni. ṣé di iṣẹ́ mi kọ́ mo wà yìí. lọ́wọ́ kókó fàṣọ ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń balẹ̀ onílé jẹ́ nìyẹn. a padà lọ sẹ́nu iṣẹ́ tó wá ń wẹ̀ parí. balẹ̀ jẹ́ fẹnu balẹ̀ jẹ́ ọmọ ẹ̀dùn ká lórí. ẹ̀rọ kún ọlọ́fin ọ̀rọ̀ yìí tóbi kún ẹ̀mí ní ọ̀rọ̀ iṣẹ́ lọ. mo fẹ́ kó bá a mú nǹkan níṣòro kí ló tó máa ń múra báyìí náà as in kí ló tó máa ń dọ̀tí every time kí ló tó ní kó máa ń múra báyìí ni ọ̀rẹ́ ti sún mi ó mọ̀ pé nìyẹn birthday mom sí mi dáàdì máa fẹ́ jáde wẹ̀n tí mo bá sọ tuntun fọ ọrùn mú sọwọ́ iná wà tí lọ mú kan nù yàrá fún mi sí bó ṣe máa ń irritate mi ibo pop sí mi gan ti rí ẹ náà ṣé ìwọ nìkan ló máa ń kọ́ ṣọmọ ọ̀dọ̀ níbà ẹ̀ ni each time o máa ń dọ̀tí o máa ń bí mi inú ni dáàdì máa dé sí bóyá tó bá múra dáadáa wọ́n kọ́ lè rò pé inú àwọn dúró lè múra dáadáa bí wọ́n máa ní kó tẹ̀lé wa jáde bó ṣe múra yìí ṣé wọ́n lè ní kó tẹ̀lé wa jáde báyìí ni just look at yourself. nísùn ó ti gba sálárì wọn ò tí ì fẹ́ lówó ni. wọ́n ti fún mi. àbí kí ló fi sálárì ẹ̀ ṣe o ti ń tẹ̀lé ọkùnrin. o tẹ̀lé ọkùnrin kí ló wá fi sálárì ẹ̀ ṣe. mo láṣọ tó fáìn tí mo lè wọ̀ ṣùgbọ́n torí irú iṣẹ́ tí mò ń ṣe ni mo ṣe wò pé. kò má tà tó bá ń ṣe ọmọdé nígbà náà ní pé kò má múra dáadáa àwọn ọmọ àárín àwọn èèyàn tó ń ṣe ọmọdé tó tẹ́gbọ́n dẹ̀ ń ṣá púrápúrá náà ó kì í láṣọ tó dàbí tó dẹ̀ fáìn ọkàn tó wà ṣe fún mi sí ni pé wàá wọnú ilé lọ́sìn wàá lọ change sí aṣọ tó ní tó fáìn yẹn wàá wá padà wá kí n wá rí ẹ but make sure pé tó fáìn nínú aṣọ ló wọ o. ọ̀rọ̀ àṣírí ni
ọ̀rọ̀ àṣírí ni. Ara ẹ dákun kọ́lọ́ fi ọ̀rọ̀ yóò tóbi kan èmi ni ó bọ̀rọ̀ iṣẹ́ ńlá o àfi ká bójú ẹ̀yọ́ ẹni fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ kí la ṣe. èmi mo ní kí orí ọ̀fẹ́ lọ change torí inú ìmọ̀ àdùn tó bá jẹ́ kó tẹ̀lé wa jáde. èní ni bẹ́ẹ̀ de mọ́ sí mi mo dẹ̀ mọ̀ pé èní tún ni ọjọ́ tún ni máa ń dùn jù. bẹ́ẹ̀ni èní lọ́jọ́ tínú mi máa ń dùn jù. inú ìmọ̀ àdùn tó bá tètè kó tẹ̀lé wa sọ sí plan lọ. ṣó tiẹ̀ wá rí bí èmi ṣe ń rí òun náà lórí dúró yìí ayọ̀ tèmi tún kún sílé ni ó máa tẹ̀lé wa because she has all it takes to follow us. irọ́ ni o ìyẹn ọmọ onídọ̀tí yẹn náà. ọ̀rẹ́ ní sùúrù o ti jẹ́ kó láǹdà ká mọ ibi tó lọ́ọ́ lè má jọmọ ẹ ló ń sọ bí èèyàn mi ló ń sọ. wo guys ẹ má yẹ kí n tàn yín mo ṣẹ̀ṣẹ̀ wá realize pé diamond tán bá yí mú ẹ̀rọ̀ fọ ó sàn ju panda tó ń dán lọ. Are you serious? I'm damn serious. so nǹkan tó ń tẹ́lá sọ wá ń sìn pé ọmọ onídọ̀tí ọjọ́ tí wàá di diamond ń sìn. ọ̀gá ẹ wá o ìkórìtà táwa ó lórúkọ tó ń pè o kò yé mi wọn ni nǹkan tó ń ṣẹlẹ̀ yóò yé mi mọ́ o. ọmọ kò yé mi gan mọ́ sí i bóyá kó jẹ́ kó yé wa o. guys ṣé kí n tún bọ́ sí brain. go ahead. tí nǹkan mi bá wà tó ju diamond lọ tí mo lè fi ọmọ yìí wé màá fi wé. yọ lọ́mọ onídọ̀tí ọjọ́ sí tó ní kò ń wẹ̀ wọ́n máa ń rùn òun lè kó pa ó ti di diamond. nígbà yẹn mi mọ̀ ọ́ tí mò ń sọ ni ní ìsìn ṣe mọ̀ ọ́ tán pè ní OSHA pro. ọmọ onídọ̀tí ẹ ti wá di diamond ń sìn. ó dẹ̀ pé ẹ̀ mọ̀ ọmọ tí mò ń sọ yìí. ọkọ mi olólùfẹ́ wọn ò ṣe thank you so much ó ṣe ògùn tọ́jú ojoojúmọ́ ni mò ń súre tí mò ń ṣàdúrà fún bẹ́ẹ̀ lẹ́lẹ́dàá mi náà ò dẹ̀ gbàgbé ẹ̀ o ó máa ń súre fún ẹ̀ gbogbo gbà ni ó ṣe gan-an mo dúpẹ́ o thank you so much. Mojírọ́lá mi Àṣàbí. yes ọkọ mi. ọmọ àlè tẹ́ǹtì ìjọba. mo ń dá ẹ lóhùn. ó dẹ̀ ṣe kinní kan fún mi. sọ nǹkan náà gbogbo tó bá fẹ́ máa ṣe fún ẹ. sórí ó ti sú mi ká máa pàdé lẹ́bàá ọ̀nà báyìí níbi tó wà lọ́hùn yẹn ó ṣe bá mi wáyé kémi náà wá bá ẹ̀ ń bẹ kájọ máa gbé. kò sí èyí tó ṣe ṣe nínú méjèèjì torí kò ní burú fún òkú ọ̀run kó ní kí ara ayé wá gbà òun bẹ́ẹ̀ kò ní burú fún ara ayé kó ní kí òkú ọ̀run pé òun sọ́dọ̀ ó di gbére. Lábẹ́ sọ bí mo ṣe láàlá ẹ̀ nìyẹn o in fact nígbà tí mo tají sáyé ó kàn ṣe mí bí kàyéfì ni ó kàn mí lóminú gan. Daddy tí ẹ bá ní wò pé ọgbọ́n ọmọdé ni mo fẹ́ fi sọ̀rọ̀ tèmi o. so now wọ́n ní ọmọdé gbọ́n àgbàgbọ́n náà la fi dá lè fẹ́ so. Okay sir. Daddy nǹkan tèmi ń wò according to wa láti ẹ sọ fún mi yìí ni pé ó dàbí pé ọmọ yìí lọ́lọ́run fẹ́ lò nínú ilé. Oore ọ̀fẹ́ sà. Oore ọ̀fẹ́? Bẹ́ẹ̀ni. Daddy ìdí tí mo ṣe sọ̀rọ̀ tí mo sọ lélẹ́yìí ẹ mọ̀ pé nínú àlá yẹn ẹ ní ìyàwó yín tó jókòó ọ̀run ó dì yín lọ́wọ́ mú. Ẹ̀yin wá ń sọ fún ìyàwó yín pé ẹ fẹ́ máa lọ bá gbé níbi tó wà. Ọmọ ọ̀dọ̀ yìí ló wá tú yín ká ló wá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ lè bá gbé torí pé alààyè lẹ́yìn òkú lòun. Daddy ó gbà yín lọ́wọ́ nǹkan tí ó dàbí because ọlọ́mọ ẹ̀ka ara burú ẹ̀ mọ̀. Kò kí ń ṣe nǹkan tí ó nọ́mà fún yín láti máa lọ bá òkú gbé kọ́ lọ má jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa. You have a point. ohun tá a bá fi ìyẹn sọ mú nírọ̀rùn láyé ohun tá a bá fi ìpamọ́ ní ìdálẹ́nu.
Irọ́ ni o. Ajá tó ń rí ni tẹ́lẹ̀ tó ń gbó. Òun ló wá di nǹkan tó ń ríyàn tó ń jùrù. Ìfẹ́ ojú lásán ni. Àbí kí ni nǹkan tí kò sí lára mi tẹ́lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wá lára mi sí? Àti ẹ̀ ṣì gbọ́ ti Fọlárin. Èwo tún wà ní ti bàbá ẹ̀, kí nìyẹn náà tún fẹ́ lọ́dọ̀ mi? Kò dìgbà tí n bá tó dá fásì. Mo lọ́rọ̀ wọ̀nyí. Kò dẹ̀ sí nǹkan tí mi ò lè ṣe láti fẹ́. Even if it take me spending my last penny. Orí ọ̀fẹ́ ni lóòótọ́. Torí tó bá fẹ́ mi. Orí ọ̀fẹ́ ló nìyẹn. Màá tún ayé ẹ̀ ṣe pẹ̀lú owó. Màá jẹ́ kó mọ̀ pé bàbá mi ní owó lọ́wọ́. Orí ọ̀fẹ́ gbà nìyẹn tó bá fi lè ṣe tèmi tó fi lè fẹ́ mi. Lóòótọ́ Fọlárin ò bàjẹ́ lọ́mọkùnrin ṣùgbọ́n ó ní ìgbéraga. Ìgbéraga dẹ̀ ló ń ṣíwájú parun. Irọ́ mi ò lè fẹ́ rọ ọmọkùnrin bẹ́ẹ̀. Ọdẹ ò tí sùn ní. Mo fẹ́ kí n sọ fún ọ̀rẹ́ kó pàtẹ noodles. Ó jẹ́ ọ̀sùn. Mo jẹun sùn bọ̀ ẹni ẹ̀kọ́ tó nínú ẹ̀ ń lọ mi láti. Tó bá jẹ́ ìwọ náà ló wà ní child welfare kan wá jí ẹ lóru pé dìde kó wá lọ dáná because ibi ń pa ẹnìkan. Mi kò ní dùn mọ́ ẹnu ò ní láìkẹ́ rárá kò lè dùn mọ́ ẹnu. Okay? You know what you're gonna do? Go and get something to drink to fill your stomach. To wá dẹ̀ dàárọ̀ la wọ́n máa sọ ìjẹ fún ẹ. Alright sir, I'll do that sir. Now I'll try and take the drink. Then drink there tomorrow. Daddy, why do you know this? We fẹ́ ṣe special prayer so one prepare fún ìdìbò bọ́ọ̀lù ẹsẹ̀ mi tàbí máa rìn káàkiri bẹ́ẹ̀ wá sí ìwé mo discover pé wọ́n ní. I'll go to bed now, sir. Right, go to bed, okay? Bọ́n ṣe ń gbà ọ̀tún wọlé ló ń gbòòrò sí yọ ó ń gbò sí yọ ó ń yà wọ́n lẹ́nu gbogbo ọ̀nà ni wọ́n gbé ń bá a. Bọ́mọdé láṣọ bí ìyá gbá ọ́ kò lè lákìísà bí ìyá gbá ọ́ tilẹ̀kùyẹ ẹ̀yin lẹ ò mọ̀ ọ́ ó di ìgbẹ̀yìn ká tó mọ̀ ọ́. Like àwọn ọkọ̀ tá get yẹn Daddy. Yes sir, very beautiful. Ẹ ṣé gan sir. Daddy, ẹ káàbọ̀ sir. Yes, kí ló ń ṣe ẹ́, kí ló ń wá, kí ni nǹkan tó tún rí, kí ló tún fẹ́ sọ. Mi ẹjọ́ ọmọ mi fẹ́ fi sùn yàn. Ẹ̀yin ọmọ ọ̀dọ́ yìí. Orí ọ̀fẹ́. Ọmọ ọ̀fẹ́. Daddy ẹ wo. Mo máa ní sùúrù gan ni o. Daddy ẹ bá ti gbáriwo ládùúgbò. Káyọ̀ kò ṣe pé Ọlọ́run fi sùúrù sí mi lọ́kàn Daddy, màá ti pa ọmọ yìí dànù. Ọmọ ọ̀dọ́, màá ti pa. Orí ọ̀fẹ́ yìí. Màá ti pa dànù. Daddy kẹ́ máa wo nítorí pé omi àti ẹja ti wọ ara wọn ó wá fẹ́ máa ń yọ ní àwọn ayọ̀ kan kó máa yọ ní àwọn ayọ̀ mo dẹ̀ ṣáájú ẹ̀ dé ilé ibi tí mo ti ń ṣiṣẹ́ mi mo kọ́kọ́ débi yẹn ó yẹ yín Daddy yẹn ó yẹ yín Daddy ní náàrọ̀ yìí ọmọ yẹn ó jáde kò dáná rárá ó rẹ̀ lọ jáde kò rẹ̀ tó bẹ̀ mí rárá má tẹ padà nù àárín fi pàápàá wo nìyẹn ṣé mi Daddy ẹ kọ́lẹ́ tiẹ̀ o. Daddy kẹ́dẹ̀ máa wọ̀ kí n ṣe pé mi ìfẹ́ tí ó ń ṣe. Why? Wọ́n náà dẹ̀ tó fẹ́ máa jagun bí ẹrú. Ó gbọ́ tí wọ́n ní má jagun bẹ́ẹ̀ mọ́. Ọmọ ọba kì í jagun bí ẹrú. Come on. Kí lorúkọ ẹ náà? Josie àbí kí ló ń jẹ́? Josie ń Daddy Josie. Josie, ìwọ ló jẹ́ kí n gba òwe Yorùbá tó sọ pé tí ẹrú bá pẹ́ńlé abalajọ̀bí. Ẹrú ẹ ti wá pẹ́ńlé báyìí ó ti ń bú alájọbí. Orí ọjọ́kọjọ́ ìgbàkúgbà bóyá orí wa pọ̀ ní o àbí orí wa ní kọ̀ọ̀kan individually tó wá tún raise irú ọ̀rọ̀ báyìí tó bá jẹ́ pé inú mi dùn màá sáàkẹ́ bẹ́ẹ̀ tó bá bọ́ sí àpò ìbínú mi màá pa ẹ̀.
dáàdì kẹ́dẹ̀ máa wo kọ́mẹ́dì ló fẹ́ parí mi jẹ́ o kọ́mẹ́dì ni mo ṣe o kọ́mẹ́dì ni ẹ̀fẹ́ ti pọ̀ ìyẹn jẹ́ ń padà sẹ́nu géètì mi ẹ ṣe dáàdì. After you. Hey, Daddy. ara mi gbọ́gbọ́n bá pọ̀ jù lápọ̀jọ́ ó yọ lọ́gbọ́n lẹ́nu mi kí ni kan lọ́ fi ọ̀rọ̀ yọ ó ta kókó màmá dá. àìsàn lé mi yìí ó jẹ́ kí n wà ní òkùnkùn mo fẹ́ kẹ́ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ wa. o sínú òkùnkùn sórí episode tó dé báyìí ibi tẹ́lẹ̀ tí ń dùn náà ni kò yẹ ọmọ kan wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ yẹn ọmọ onídọ̀tí ni. o sọ tán ọmọ ọ̀dọ̀ tún wà ní oníṣẹ́ onídọ̀tí nìkan ọmọ ọ̀dọ̀ tún ni. wo kò mara mu rárá àmọ́ ní báyìí ní sáà tá a wà yìí lórí episode tá a wà yìí ọmọ yẹn ti wá di wúrà ọmọ yẹn ti di diamond ọmọ yẹn ti ṣàprápra ti ṣàprópro ọmọ yẹn ti polish ọmọ ti wà bẹ́ẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi ó dé fi mi pa mò ń sọ nǹkan tó ń dùn mí ọmọ tá à ń sọ̀rọ̀ yìí mo ní ìfẹ́ ni o ìfẹ́ wà ní gbogbo àyà mi but problem kan tí mo ní pé mi mọ́ mímọ́ yẹn bọ́ ọmọ yìí sọ̀rọ̀. send text sí text ẹ. ó sọ pé under ẹ lọmọ yìí ti ń ṣiṣẹ́ kí ló dé tó ṣe wá lé láti bọ́ ọmọ sọ̀rọ̀ ìwọ rẹ̀ ó wà responsible ó dùn rí lọ́mọkùnrin kí ló dé tó ṣe wá jẹ́ nǹkan nira fún ẹ àbí. bọ̀bọ̀ ṣé o mọ̀ pé opportunity ló máa jẹ́ fún ọmọ yẹn gan. o kò ń mọ àti wípé ìgbà tí mo ti mọ ọ̀bọ ìlàyé mi kò ẹ bá sọ fún mi pé òun wá obìnrin rí ọ̀pṣẹ́ ló máa wá obìnrin fún. bọ̀bọ̀ jára èkó náà ń pè bí èkó dis Lagos jára ẹ kí ló ṣe pọ́ ọmọ sọ̀rọ̀ sọ fún pé o fẹ́ fò wọ́n rí bó ó sá máa gbá pé òbí wọ́n mú gángan ti retí kó ṣe ìgbé wá fún un tẹ́lẹ̀. àyìn náà wọ́n fún mi sí kọ́mọ́ náà yẹ kó nǹkan ti di bọ̀dá bọ́ èmi kẹ̀lẹ́ gbogbo sí omi náà wá ti gbọ́ mi ǹjẹ́ wọ́n sun bí mi ǹjẹ́ wọ́n sun ẹ̀rù máa bà mí ni wọ́n rí bọ́ wá kí olú ẹ̀ mọ́ ẹ̀ lóru eléyìí tuntun wá rí wá ló lè bá sọ̀rọ̀ ọmọ péjọ kó bá sọ ọmọ mo fọ́ fún ẹ o jẹ́ ká máa fẹ́ra wa wà á là mọ́ bẹ́ẹ̀ gbọ́ wa ó dẹ̀ máa lọ bẹ́ẹ̀. tó o ti máa bọ́ mọ̀ ẹ́ sọ̀rọ̀ alẹ́ gbọ́ sí mi lẹ́nu. àwọn ìṣàrí ní ròde òbá àwọn tó bá bá sọ máa gbọ́ ó dẹ̀ ń dán mi àfọlárí má ṣe báyìí náà torí ti fẹ́ máa lọ́hùn má ṣe báyìí náà ọ̀rọ̀ kọ́ ni bẹ́ẹ̀ láwọn tó ní jọmọ́ ọ̀dọ́ ti pẹ́. mo nífẹ̀ẹ́ ọmọ ẹ ní ọlọ́ mo nífẹ̀ẹ́ gan. dádì ó di ẹ̀nà ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. Really? Yes. Oh yeah, so that reminds me ó ní nǹkan kan tèmi náà fẹ́ bá ẹ sọ bóyá kí wọ́n dẹ́ kọ́kọ́ sọ tiẹ̀. ohun tá a bá fi ìyẹn sọ mú. no èmi ni mo sọ fún ẹ pé mo ní interest nínú ọmọ yẹn ọ̀dọ̀ mi ló dẹ̀ máa pọ̀ sí. bọ̀ mo sọ pé mo fẹ́ sọ̀rọ̀. èmi náà dẹ̀ ni mo ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. bẹ́ẹ̀ jẹ́ kí mi sọ̀rọ̀. ìwọ náà ti jẹ́ kí n sọ tèmi. nǹkan tẹ́mi fẹ́ sọ̀rọ̀ yìí náà sọ yẹn. mo dẹ̀ ṣáájú ẹ sọ. bọ̀ èmi nífẹ̀ẹ́ ọmọ yẹn. ẹṣin tó ṣíwájú ló wà first èmi ni mo kọ́kọ́ sọ èmi lọ́mọ yẹn máa já sí lọ́wọ́. nǹkan tí bàbá fi ju ọmọ lọ ó gùn gbọ̀nàgbọ̀nà jẹ́ kí èmi mú ọmọ yìí. dáàdì ṣe ẹran ti yẹ ọmọ tí mo ti gbé wá sínú ilé fún yín tí ẹ reject. ǹjẹ́ èmi tọrọ nǹkan ti lọ́wọ́ ẹ. bá jẹ́ nǹkan tẹ́ máa kọ́kọ́ bí mí lórí ọmọdọ̀ yìí ni dáàdì kò ní work. ó ṣe jẹ́ this is the first time tí ìmọ̀ náà máa béèrè nǹkan kan lọ́wọ́ ẹ pé nǹkan báyìí mo ní interest lórí ẹ. kò possible. kò possible. màá sọ fún ẹ pé ó possible. rántí o ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. mọ́mọ́ tàgbàgbà náà wọ́n kéré gbé. bẹ́ẹ̀ ni sà. ètò wù ẹ yẹn ló ń wù èmi ni mo dẹ̀ sọ fún ẹ ni mo kọ́ sọ fún ẹ pé mo lọ́rọ̀ láti sọ. kí ló ṣe é náà? what is your best problem? Daddy. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lérin ṣe erin ṣe bẹ́ẹ̀ erin gbàgbó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lẹ́fọ̀n ṣe ẹ̀fọ̀n náà ṣe bẹ́ẹ̀ ẹ̀fọ̀n gba ọ̀dàn ibi tí ó bá wọn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ló ń darí ìgbẹ́ sí ibi tí ó bá wọn ọdẹ náà ló ń darí ajá ẹ̀ sí ibi tí ó bá wọn èmi orí ọ̀fẹ́ ibẹ̀ ni mo lè darí kókà àti ọmọ ìfọlárìn sí. The ball is now in my court. kọ́lọ̀ má já gbọ́mọdọ̀ bí ọ̀gá wa. ṣé wọn wí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ti sọ látara báyìí mi ì tí ì rántí ẹ̀ mi ì rántí fèsì ẹ̀. eégún mọ ni èèyàn mọ̀ gbogbo èèyàn ló mẹ́kùn èèyàn mélòó lẹ́kùn fẹ́ mọ̀. My name is Blade. You won't know me as Bọ́lájí. Yeah. Ọlọ́run ṣe o. Wọ́n mọ̀ pé kò yí sí tẹ́lẹ̀ mi. Alva. ṣé àṣà ní pẹ́ nílé ṣá. Kí ló ṣe ẹ̀ náà? ẹ mọ̀ pé mi ì fẹ́ pẹ́ mi ò ní much time. mo ti sọ fún ẹ pé nǹkan tá a fẹ́ lò ní báyìí pátápátá ẹ̀ ó wá pọ̀ ju 30 minutes àti ṣetán. ọ̀tọ̀ ti rẹ̀ mi ò ti ń drive that. já lọ. ẹ ká sọ.
Actually mo wá yàn wá sí bíbá yìí ni. Mo dẹ̀ ti jókòó jẹ níyẹn bíi 5 hours. Mo ti ń pè gan kò gbé kọ́. Help yín ni mo need ẹjọ́ nítorí Ọlọ́run. Torí Badagry ni mo ti wá sí bíbá yìí. Help náà dẹ̀ ni mo bá wá. Ẹ wò àǹtí ẹni sùúrù. Ṣé rí ní Èkó tá a wà yìí? Kò sí èèyàn kankan tó ràn yàn kankan lọ́wọ́ àyàfi Ọlọ́run. Ṣé rí àwa ò ní help kan tá a lè ṣe fún yín báyìí má bínú. No. Kí ló dé náà? Ẹni sùúrù ṣé o sì? Ṣé mo mọ yín rí ni? Ṣé ó sọ fún yín pé ọwọ́ mi lògo yín wà ni? Kí ló dé wá ń dì mú báyìí? Ṣé mo mọ yín rí ni? Ọ̀rẹ́ ń já lọ jáde. Ẹni sùúrù kò lè tó báyẹn. Mo kàn fi ń pè ní hello àǹtí. Ṣé mi gan ti rí ẹ̀pù ni mò ń tẹ̀lé ọ̀rẹ́ mi kiri? Ẹ má wọrí ọ̀rẹ́. Cool down. Kí n cool down. Ọ̀rọ̀ inú ara láàánú. With this one, so okay for you. See what I agree. Oh, okay, go Neo. Thank you very much. Auntie, just take care of yourself, please. Let's go. Need time down low. Please just take care of yourself. Eh? Thank you very much. God bless you. Iye ò kì í ṣe kankan, èmi kò ṣe tèmi fọ́lọ́ ni, freestyle ni kò ṣe. Freestyle tí wọ́n rò pé o ṣe ní ọjọ́ yẹn, òun ló kó ẹyọ lé ní. Because mo really appreciate oore tó ṣe fún mi ní ọjọ́ náà. Bó ṣe wà yìí, ó ti san owó ẹ̀mí ẹ̀ fún mi. Kò ná mi ní anything láti pa ẹ́ dànù. Especially bá ṣe mu ọtí, màá ti poison ẹ̀. Do you know Mr. Coca? I mean your own Coca. My own dad? Yes. Advice mi fún ẹni pé anything tí wà tí daddy ẹ bá jọ ń fà, let it go. Remember the first rule of power. Never and ever outshine your master. Ó máa sunwọ̀n kẹ́dà máa ṣọ̀rẹ́. Gbogbo ẹni ń ṣe bí àgbàgbé. Oore tó ṣe lọ́jọ́ sí o. Òun ló gbà lẹ́ni o. Ọmọ ọ̀rọ̀ ẹ ti wá ń di ẹni ara lògùn gbé báyìí o. Ló wá ó ní ọjọ́ àwọn ọ̀gá ọmọ farabalẹ̀ listen ṣé ọmọ tó máa ṣe ṣorí bóyá ń bá mi sọ̀rọ̀ iṣẹ́ wà lọ́dọ̀ mi ẹ̀ jẹ́ kí n máa ti ṣó brainstorm kó tó bá ti sọ ọmọ get back sí ẹ jẹ́ kájọ ronú ká wá solution sí àkọlé ó ní no calm down jẹ́ kí n máa ti ṣó relate náà á dẹ̀ get back sí ẹ. But one thing to máa kọ́ ṣe jẹ́ ká kọ́ wà smart o you have to make peace with him kọ́ máa lọ máa kò yẹ that smartness má jẹ́ kó rí ó ti yẹ wàá ṣe rẹ̀ alright don't worry we go talk am àgòwò a máa sọ̀rọ̀ ọmọ omi ti fẹ́ máa tẹ̀yìn ògbé lẹ́nu báyìí o kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ bóyá àti popsi ẹ̀ ni o ọmọ ibi láti ṣe the man dey play smart wọn dàgbé ọba yẹn fẹ́ ó fẹ́ sí Fọlárin ó fẹ́ pa Fọlárin dànù. ó fẹ́ pa tell you. tí bàbá ẹ bá fẹ́ pa kóun kọ́kọ́ pa bàbá ẹ náà. yọ aṣọ ìwọ tó dájú o kó pa popsi ẹ. kó pa bàbá ẹ ni. ṣé wàá ní kó pa dáàdi ẹ why. ṣé wo mọ̀ pé gbogbo owó gbogbo mọ́tò gbogbo property tí bàbá ẹ fi lẹ̀ at the end of the day náà òun náà ló máa jogún ẹ̀ so kó fi ṣẹni tó bá yára lògùn gbé ni o. no máyà ká ọ̀tọ̀ nìkan tẹ́mi jẹ̀rọ̀ máa bá lẹ́nu ẹ̀ pé ká tẹ̀jọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ nìkan tó wà lórí nǹkan tó gbé wá yìí hash díẹ̀. mi mo rò pé kájọ brainstorm ká lè wá solution sọ̀rọ̀ tó wà lẹ́yìn ni pé òun ti ń pa pop sí máyà ká tó bá jẹ́ pé òun náà ló máa jogún tẹ́ bàbá yẹn kúkú wọ́rọ́wọ́. nígbà tí bàbá ẹ náà fẹ́ pa ńkọ́ ó yẹ kó fi ṣẹni tó bá yára lògùn gbé ni kóun náà tètè ṣe tiẹ̀ kíákíá kó mú bàbá ẹ kúrò ńlẹ̀. jẹ́ ká ronú àná dáwọ́ ìta lè gbé gbà ọgbọ́n nìtàn láyé ká wà lọ sọ́run náà àwọn gbọ́dọ̀ máa ronú báyẹn. kò sí nǹkan kan tá a fẹ́ brainstorm nú ọ̀rọ̀ yìí jẹ́ kó yanjú bàbá ẹ kó kúrò ńlẹ̀. popsi ẹ ò lè pa kò yẹ sórí tí ló fún ẹ ní president bàbá yẹn ò lè ní mọ́ properties kan tó kù. Daddy, mo ní kí n wá sọ fún yín pé mo ti fi ọwọ́ sí mo dẹ̀ ti fi ẹsẹ̀ sí kẹ́yìn àti orí ọ̀fẹ́ kẹ́ máa fẹ́ra yín torí pé bàbá mi lè jẹ́ kò dẹ̀ ń da kí n máa bá yín do anything especially nǹkan tó bá máa dùn yín nínú torí mo gbọ́dọ̀ máa dùn yín nínú ni. Come again. mo fẹ́ kí ẹ̀yin àti orí ọ̀fẹ́ kẹ́ continue sir mo ti jáwọ́ pátápátá. Good boy! Now you're behaving like a real son. Oh, thank you. Did you hear that? Oh, yes, Daddy. Wọ́n sọ pé àwọn ti fọwọ́ sí àwọn fẹsẹ̀ sí kémi àti yín jọ máa fẹ́ra wa délẹ̀délẹ̀. Ó dẹ̀ dùn mọ́ ẹnu. Of course, I like it. Ẹlẹ́dàá ẹgbẹ́
Oh, thank you. Ó mọ nǹkan tó kàn sí bá mi wá bá ṣe máa rí àwọn èèyàn ẹ̀ ká dẹ̀ conclude dem wá fún ẹ ní privilege kan ìwọ ló máa choose ọjọ́ wedding. Daddy, so soon. Daddy, ẹ ti ní plans for marriage tẹ́lẹ̀. Ó gbọ́ tí wọ́n sọ pé ọjọ́ tá a bá rí ibi ni bí ń wọlé ó ti yá nìyẹn. Ohun tá a bá fi ìyẹn sọ mú nírọ̀rùn láyé, ohun tá a bá fi ipá mú ní ẹ̀dá lẹ́nu. Ẹ wo bí ọ̀rọ̀ bá yọ ó di sálùmí sálùwẹ̀ lómi àgbàdá ń sálùra ọ kẹrẹ níbi ìgbẹ̀yìn ní ká máa rò ó ara ẹ̀dá kún. Ibo ló lọ? Daddy need the drink. Mo ní kí n gbé fún wọn. Drink tí ìwọ ti poison ló fẹ́ lọ gbé fún wọn. Báwo ló ṣe mọ̀ pé mo ti poison ẹ̀? O mọ̀ ni mí. Kò dẹ̀ sí nǹkan tí o mọ̀ mi fẹ́ mo ti kó ni mọ̀. Bẹ́ẹ̀ ni tọ́tọ́, mo ti poison ẹ̀ but èmi gan ní ìsìn àyà mi ń já gidi. Mi ò fẹ́ gbé lọ gan mọ́. Gbé fún mi, èmi abẹ́ gbé fún wọn. Ṣebí torí tèmi náà ló ṣe fẹ́ pa wọn. Irọ́ máa ẹ̀ ká gbé lọ mọ́. Mi ò wà àyà mi ń já gidi ni mi ò tí ẹ̀ fẹ́ gbé fún wọn gan mọ́ mi ṣe wà. Agbọ́n tí géńdérí tó ń sá. Òun lọ́lọ́run ṣàjọlẹ́gbẹ̀ẹ́ òkiri. Ẹ̀rù ò bá èmi. Gbé fún mi kí n gbé lọ fún wọn. Ọlọ́run máa jà gbogbo ènìyàn sílẹ̀. Ọlọ́run máa jà gbọ́mọdọ̀ bí ọ̀gá wa. Àwọn òwe ṣùgbọ́n mọ èèyàn tó jẹ́. Ọlọ́run nìkan ló lè kó níyàn ní tìlẹ̀ yìí. Gbà kó mú ilé. But ó mọ̀ pé mo ti fi poison sí kinní yìí. Mo mọ̀, eégún kì í kọ́ ohun aṣọ, kọ̀ọ̀kan kì í kọ́ ohun odò, Ọbàtálá kì í kọ́ aṣọ funfun. Máa mú lọ. Àṣírí lọ̀rọ̀ yìí àbá àṣírí kọ́ torí kò yé mi ni mo fi ń bìyàn níbo lọ̀rọ̀ ìgbẹ́ ń lọ kò yẹ nìkan ọ̀gá o. Èso ń ṣe fújà ó tẹ́ lọ́wọ́ oníyan. Kí ló ṣe fún ẹ? Why? Orí ọ̀fẹ́ wá. Ọ̀rọ̀ àṣírí ni ara ẹ̀dá kún. Alani o, Alani, àdúgbò lọ́jẹ̀. Ó dàbí àlá ni o, kì í ṣe àlá rárá. Èsì sí ìbéèrè ẹni mo fún ẹ. Fọlámi, má sá fún mi, súnmọ́ mi. Èmi mo ṣàbí ẹ̀mí lè ṣe ẹ́ níbi. Fọlámi, kò sí ìmùlẹ̀ kankan láàrin èmi pẹ̀lú kọ́ká o. Bẹ́ẹ̀ lọ́kọ mi ò fi mí ṣògùn owó.
àmọ́ bí ìrìn àjò mi ṣe jẹ́ òye Ọlọ́run. Àmọ́ ṣorí ìfẹ́ tó wà láàrin mi pẹ̀lú Bùkà, ṣorí ọ̀tọ̀ ni ìfẹ́ yẹlé. Ìfẹ́ àdàbò òjò tẹ́yẹlé o. Ìfẹ́ ìgbín pẹ̀lú ìkarahun ló wà láàrin mi pẹ̀lú ọkọ mi. Torí bẹ́ẹ̀ ló ṣe nira fún láti jẹ́ kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi kó lọ sókun ìgbàgbé nínú ọkàn ẹ̀. Ọgbẹ́ tó gbóná ni, ṣùgbọ́n pẹ̀lú àsìkò Ọlọ́run á fìgbàgbé sí lọ́kàn. Ṣáájú kókà mi ò mọ ọkùnrin, lẹ́yìn ẹ̀ mi ò mọ ọkùnrin míì. Òun ló sọ mí dòbìnrin, nítorí pé láti kékeré láti bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ wa. Tẹ́ bá lọ fagídí fẹ́ ìyàwó fún kókà, Fọlárìn, ògiri máa lanú, aláǹgbá dẹ̀ wọbẹ̀. Pàápàá jùlọ ṣe orí nǹkan tí o rí lójú ìran yẹn, ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ nìyẹn tẹ́ bá fẹ́yàwó fún kókà. Ẹ fi ọkàn mi lọ́rùn sílẹ̀. Time heals all wounds. ọ̀rọ̀ àdúró ni ara ẹ̀ dákun kọ́lọ́ fi ọ̀rọ̀ yóò tóbi kó ẹ̀mí ni ó mọ̀rọ̀ iṣẹ́ ńlá o àfi ká bójú ẹ̀yọ́ ẹni fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ kí la ṣe rí gan. ohun tẹ́dá bá ti mọ̀ láyé kò sọ̀rọ̀ àyíyàn ohun tẹ́dá ò bá ti mọ̀ láyé ní ṣàgbà ẹ̀dá ọ́. ara mi gbọ́gbọ́n bá pọ̀ jù lápọ̀jọ́ ó yọ ọlọ́gbọ́n lẹ́nu ni kí ni kan lọ́ fi ọ̀rọ̀ yọ ó ta kókó màmá ga fẹ́ gbọ́ kí la ṣe rí gan. ohun tẹ́dá bá ti mọ̀ láyé kò sọ̀rọ̀ àyíyàn ohun tẹ́dá ò bá ti mọ̀ láyé ní ṣàgbà ẹ̀dá ọ́. ara mi gbọ́gbọ́n bá pọ̀ jù lápọ̀jọ́ ó yọ ọlọ́gbọ́n lẹ́nu ni kí ni kan lọ́ fi ọ̀rọ̀ yọ ó ta kókó màmá ga. ara ẹ̀ dákun kọ́lọ́ fi ọ̀rọ̀ yọ tóbi kó ẹ̀mí ni ọ̀rọ̀ iṣẹ́ ńlá o àfi ká bójú ẹ̀yọ́ ẹni fẹ́ di ọ̀rọ̀ ká bójú ẹ̀yọ́ kí la ṣe.